Mrs. Janet Alájọkẹ́ Adémọ́rọ́tí òkú ọdún orí kadún rẹ òní o ńlẹ́ ọmọ wọn níjẹ̀ṣà mọ́lù apánadà 100 ọdún mọ́mọ́ ló pé ayọ̀ ọmọ rẹ tómi àtàdékọ́lá ló rán mi wá o wọ́n ní ń bá wọn kí yín kẹ́ ẹ mọ́ ṣe fèyí sáṣẹ mọ́. ọdún orógbó orógbó àgbo ọdún òbí òbí àbíyó ọdún èyí tó ń ṣe kò ní já ṣe mọ́ fún ọ. Mrs. Janet Alájọkẹ́ o Adémọ́rọ́tí òkú ọdún òkú ìyèdún orí kadún o 100 ọdún mọ́ ló pé o. ọdún orógbó orógbó àgbo ọdún òbí òbí àbíyó ọdún èyí tó ń ṣe kò ní já ṣe mọ́ fún ọ. Owólú gbogbo jíire ló kólé o bó wà rẹ̀ ṣàkójíire ní sàárẹ̀ bí Mrs. Janet Alájọkẹ́ Adémọ́rọ́tí bá ti jíire àbúṣe tí kò ṣe torọ́ lọ́dún ló mọ́dún ẹ̀ lọ́dún tó yẹ mí yéké oyin ṣe tẹ̀ nínú afárá èrò ṣe tẹ̀ lágìyàn ọba kan ṣe tẹ̀ lókìtì bèjò láti mọ tẹ̀ nínú àpà òkú ọdún òkú yèdùn ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára ọlọ́run ọba ayagbádébọ̀ Adémọ́rọ́tí ó yá gbéra ńlẹ̀ òdìdí ọdún ẹ̀ lóde òkú ọdún o màmá Adéníkẹ́ màmá Adérónkẹ́ màmá Adékọ́lá màmá Adédayọ̀ màmá Adébọ́lá màmá Adékúnlé mo ní o mọ̀ gbọ́ mìíràn lẹ́nu mi ó sọdún èyí náà mo ló ṣe tẹ̀mí ìdówó tọmọta ìtẹ̀tẹ̀kù tí ṣe balẹ̀ ọ̀rọ̀ orí rẹ̀ ò ní burú o ò ní báwọn tí rédíò ebi ń palẹ̀ o ò ní rìn lọ́nà níjó ebi ń pọ̀nà lágbára ọlọ́run ọba mo ní o mọ̀ gbóhùn ẹnu mi o bẹ́tì rẹ bá wá ń já o mo ní o mọ̀ mọ́ mi kàn Adékọ́lá àti tómi bí lọ́rán mi wá o wọ́n ní báwọn kí yín kí n báwọn kí yín pé kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ mọ́ ṣe fèyí sáṣẹ mọ́ wọ́n lónìí ní sọ́jọ́ bí mọ̀mọ́ wọn olóríire abiyamọ àbọ̀dá gbọ́rọ̀gbọ́rọ̀ wọ́n ní o ọdọọdún lóró gbóngbó ọdọọdún lẹwà ń wà ọdọọdún la ó mọ rí ọwọ́ bí ìran wọ́n nítorí pẹ́pẹ́ lówó ṣe níláàárọ̀ àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ ń tẹ̀nà wọ́n lẹ́wọ́ láyé ojú rẹ̀ níbi ríbi bó ti wù kẹ́ ń pẹ́ láyé tó Àjọkẹ́ o mo lò ní mo sàré ọmọ Alájọkẹ́ mo ní o mọ̀ gbóhùn ẹnu mi wọ́n ní báwọn délé àwọn bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ wọn ní Ìjẹ̀ṣà mọ́lù apànàjà Ìjẹ̀ṣà òṣèré ọmọ ẹlẹ́ni ọ̀tẹ̀ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wù ẹlẹ́ Ìjẹ̀ṣà òṣèré o mo ní Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lẹ́rú ọwọ́ ayín ti ń múná roko òkèké lásọ gbájọ ìlàkọ̀rọ̀ tí omi lásòdè Ìjẹ̀ṣà èyí tẹ́ ẹ bá rí lọ́jẹ̀ rà fún mi mo pé bó ti ń porí kiri àwọn bàbá tó bí ọlọ́mọ ni Alájọkẹ́ mo ní o mọ̀ gbọ́ dídùn ẹnu mi Ìjẹ̀ṣà òṣèré ni ọ́ ọmọ ẹlẹ́ni àtẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wù ẹlẹ́ mo pẹ́yìn lọ máa kún yẹn koro ní mo yẹ díẹ̀díẹ̀ lóbi ń bá wọn rọ̀ lókì ìtì ọ̀gàn Àjọkẹ́ o mo lélébúté wuyì níbo ogun àkàrà gùdùgbẹ́ wuyì ní Ìjẹ̀ṣà ìgbékè àdùndùn tán mo ló wuyì ní Mọ́kọ́lá láwọn bàbá tó bí ọlọ́mọ èmi ò lè ka àgbàjẹsà kí mọ̀mọ́ dógbó mo mọ̀ bá ti ń kí bàbá yín tó fi ń fúnni lóbi dógbó mo mọ̀ bá ti ń kí bàbá yín tó fi ń filé iṣẹ́ gbani lẹ́nu o Alájọkẹ́ mo ní o mọ̀ gbọ́ bí ìdùnnú ẹnu mi òṣèré nìyẹn ọmọ olóbi ìṣèṣe ńlá ọmọ olóbi ìṣẹ̀fà ńlá ọmọ olóbi mẹ́ẹ̀ẹ́dínlógún bàbá yín àwọn fúnni lóbi tógbó kákákákáká ẹ̀yin tó lọ́mọ olóbi kan òwọ́wọ́ tiri wọ́ ọmọ olóbi kan òwọ́wọ́ tiri wọ̀ èyí tó fẹ́ ní àwọ̀ sápò ẹni èyí tó fẹ́ ní àwọ̀ sínú gbòòhò ẹranko burúkú àrò mú ìdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ogun jàwúsá ogun kọ́kán ogun jàjẹ̀ṣà ogun òkòbí bàbá tó bí ọlọ́mọ mo ní ó mọ̀ gbọ́ o ẹ̀yin tó lọ́mọ olóbì kan àjá sowó ọmọ olóbì kan àjá sọ̀rọ̀ bí mo já kẹgbà á kan bí mo já méjì ẹgbàá méjì bí mo já mẹ́ta ẹgbàá mẹ́ta bí mo já mẹ́rin ẹgbàá mẹ́rin bí mo já márùn ẹgbàá márùn
bí mo já mẹ́fẹ̀ ẹgbà mẹ́fà bí mo já méje ẹgbà méje bí mo já méje ẹgbà mẹ́jọ bí mo já mẹ́sẹ̀ ẹgbà sán bí mo já mẹ́wàá olúwẹ̀ lórúkẹ owó tó rúkẹ ọlálẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí òkú ọdún òkú yẹ tọdún ayọ̀ ló mọ̀ ṣe happy birthday to you ìgbà ọdún ọjọ́ kan ní fún ọ lágbára Ọlọ́run ọba o ní fojú sunkún ọmọ ní mo sáré ọmọ mo lẹ́yà ẹ̀rà ẹ̀ níyàwó ẹjọ́ ọdún èyí kò ní jáse mọ́ níwò ìyá ọdún ìgbà lẹ́yìn èlé ni àwo lẹ́yìn èlé ni lágbára Ọlọ́run ọba bó bá pé ta ní kọrin òbí sí ọ̀lẹ́jọ́ òkìkí ọ̀la akẹ́wọ̀ Ọlọ́run adùn lèmi jẹ́ ire ní mò ń gún ni